Ó ṣeé ṣe kí wọ́n rọ apẹ̀tù ti ìlú Ìpètùmọdù ní ìpínlẹ̀ Ọ̀ṣun Ọba Joseph Olóyèdé. Ó ṣeé ṣe kán rọ kábíyèsí lóyè ní ìgbàkúgbà sí àsìkò yìí o lórí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí orí adé náà ní òkè òkun ìyún ní orílẹ̀-èdè United States of America, tó sì jẹ́ pé olórí oko ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélékè òun náà ti sọ̀rọ̀ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí Ọba Joseph Olóyèdé tó jẹ́ apẹ̀tù ti ìlú Ìpètùmọdù ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Kì í ṣe ìròyìn mọ́ yìí pé ó ti lé lọ́dún kan dáadáa tí wọ́n ti rí Ọba Joseph Olóyèdé nínú ìlú Ìpètùmọdù. Eléyìí ló sì bẹ̀rẹ̀ sí ni máa kọ àwọn aráàlú àti àwọn àgbààgbà ìlú náà lóminú pé níbo ni ọba àwọn wọlé sí táwọn kò rí. Ṣùgbọ́n lójijì ní ìròyìn máa jáde wípé orílẹ̀-èdè United States of America ni bàbá wa ìyún Ọba Joseph Olóyèdé, wọ́n sì nínú àtìmọ́lé ni wọ́n ju odidi orí adé sí. Ṣé wọ́n ní orí adé kì í sùn ta? Ṣùgbọ́n orí adé Ọba Joseph Olóyèdé wọ́n mà ló ń sùn ta ní orílẹ̀-èdè United States of America. Wọ́n ní jìbìtì òbítíbitì owó tó tó mílíọ̀nù $4, èyí tí ó lé bílíọ̀nù 7 owó náírà ilẹ̀ yìí, iná ní Ọba Joseph Olóyèdé àti akẹgbẹ́ kan iná jọ lù ìjọba ilẹ̀ Amẹ́ríkà lásìkò àjàkálẹ̀ àrùn coronavirus, tí wọ́n parọ́ fún ìjọba Amẹ́ríkà pé àwọn nílò owó láti fi ran àwọn èèyàn lọ́wọ́ tí wọ́n lè jáde ṣiṣẹ́ lásìkò àjàkálẹ̀ àrùn coronavirus. Ṣùgbọ́n tí kábíyèsí àti akẹgbẹ́ tí wọ́n jọ dowó náà sápò tí wọ́n sì ná. Ọ̀rọ̀ yìí gan ló bí ìjọba ilẹ̀ Amẹ́ríkà nínú tó fi gbé kábíyèsí àti akẹgbẹ́ ìtọ́jọ́ lu jìbìtì náà tí wọ́n sì ń bá wọn ṣe ẹjọ́. Ṣá o, kàyéfì ló jẹ́ pé nílé ẹjọ́ kábíyèsí ò wulẹ̀ rojọ́, níṣẹ́ ló gbà pé lóòótọ́ lòun ṣe ìlú jìbìtì òun jẹ̀bi káṣá dáríjì òun. Ọ̀sẹ̀ tó kọjá yìí ní ilé ẹjọ́ míì ló tún dájọ́ ní ilẹ̀ Amẹ́ríkà. Níbẹ̀ ni wọ́n sì ti dájọ́ pé kí Ọba Joseph Olóyèdé kíjọba gbèsè lé gbogbo dúkìá tó ní ní Amẹ́ríkà àti àwọn owó ẹ̀. Bẹ́ẹ̀ ló jẹ́ pé níṣe ni kábíyèsí inú tó lóun faramọ́ ìdájọ́ náà wípé káṣá dáríjì òun kán sì má ṣe jẹ́ kí ìjìyà tí wọ́n yóò fóun pàápàá láti rán òun lọ sẹ́wọ̀n ká má ṣe jẹ́ kí ó pọ̀ jù. Nígbà tí ọ̀rọ̀ ti dé tó jẹ́ pé tọ́rọ̀ ti rí báyìí tó jẹ́ pọ̀pọ̀ ọmọ Yorùbá èyí ló ń sọ̀kò ọ̀rọ̀ ránṣẹ́ sí Ọba Joseph Olóyèdé pé ó tàbùkù ìlú Ìpètùmọdù àti àṣà Yorùbá. Ní làwọn èèyàn tí wọ́n ti gómìnà Adélékè àti ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun yóò ṣe lórí ẹ̀. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde tí gómìnà fi síta nípasẹ̀ agbẹnusọ ẹ̀ Malam Ọláwálé Rasheed náà jẹ́ kó di mọ̀ pé ojú àwọn ò fọ́ etí àwọn ò sì dé sí ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n láwọn gbogbo bó ṣe ń lọ lórí Ọba Joseph Olóyèdé. Bẹ́ẹ̀ ni Adélékè jẹ́ kó di mọ̀ pé iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń rí sí ọ̀rọ̀ oyè jíjẹ àti ìjọba ìbílẹ̀ èèyàn Ministry of Chieftaincy and Local Government Affairs ó ní wọ́n ń kíyèsí ìṣẹ̀lẹ̀ náà tó sì ní láìpẹ́ láì jìnnà ìgbésẹ̀ tó bá tọ́ àti ìgbésẹ̀ tó bá yẹ wọn yóò gbé lórí ẹ̀.